most of ẹ̀yin babaláwo ilé ń lo party èèyàn, most of ẹ̀yin àfáà ilé ń lo party èèyàn, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin pastor lẹ ń lo party èèyàn. Ẹ má jẹ́ parọ́ tàn yín jẹ, kò kí wù mí kí n máa dá sí ọ̀rọ̀ ẹ̀sìn, àmọ́ nígbà míì nǹkan tẹ́ máa ń ṣe máa ń fà tá fi máa ń dá sọ́rọ̀ ẹ̀sìn. Ẹ̀yin náà wo fídíò tí mo fẹ́ máa fi fídíò yẹn wọ̀nyí nísìn, ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò yẹn, ẹ wo nǹkan tárákùnrin yẹn sọ, ẹ wo nǹkan tó sọ. Wọ́n ní pé nínú mítìnì àwọn ń ta pàtì èèyàn fún wọn. Àwọn tí wọ́n dárúkọ kì í ṣe oníṣègùn o, Ifá ṣe kinní kan, Ifá ṣe igbá kan, àwọn babaláwo. Ẹ dúró ná, ṣé kò sí nǹkan míì tá lè ṣe láì máa lo pàtì èèyàn fi ṣe nǹkan ọ̀la ni? Ìbéèrè ni o, torí tẹ̀ bá sọ̀rọ̀ jù nísìn, ẹ bẹ̀rẹ̀ sí máa ṣàṣìyàn, ẹ bẹ̀rẹ̀ sí máa náwó ọbí síyàn. Ẹni tí ó bá ní bàbá kì í dágbó ẹ̀yìn. Ìyá mi sì ti darúgbó. Bí bẹ́ẹ̀ kọ́, mi bá mọ nǹkan tí mo fẹ́ sọ sórí ẹ̀yin babaláwo àfáà àti ẹ̀yin wòlíì. Gbogbo yín pátápátá ló sọ fún ilẹ̀ ló pàṣẹ yàn. Tó bá dúró ti fídíò mi tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ orí burúkú sí mi. Ìwọ kì í ṣe é yàtọ̀ sí wọn, àwọn tó ń ṣe ni. Wo gbòòrò ó gbé ẹni. Èmi bá ń dẹ̀dẹ̀ ẹ̀sìn o. Kí ni Ifá sọ kọ́ ni mo bá yín sọ nírò yìí o. Kí ni Bible sọ kọ́ ni mo bá yín sọ o. Kí ni Quran sọ kọ́ mo bá yín sọ o. Ìwà wèrè tó wà láàrin yín tẹ́ ẹ sì mọ̀. Ìkà ni gbogbo yín. Tọ́tì mú gbogbo yín kan wipe yín kúrò lẹ̀. Ẹnì kó wà jókòó lórí ohun pastor, ẹnì kó jókòó lórí ohun babaláwo, ẹnì kó jókòó lórí ohun àfà. Ojú kò lè fi jẹ́ èèyàn gidi. Kí ló ṣẹlẹ̀, kí ló mú yín gan-an? Ẹ lo pàtì èèyàn, ẹ ń lò ó. Wọ́n sọ nínú meeting, ẹ figure out ẹni ẹ jáde síta, ẹ ti ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ bẹ̀rù Olódùmarè, ẹ bẹ̀rù jókòjókò tó pè é nìkan, tí ó pè é nìkan níbo dòrí síbẹ̀ gbàdá fẹ́ rojú ẹnu yín. Ẹ̀yin lè wò ó. Ṣé ẹ ti rí nǹkan tí mò ń sọ? Kò tán síbẹ̀ o, ó sì ń sọ̀rọ̀ lọ náà ni o. Mo kàn fẹ́ kẹ́ ẹ wò ó, kí kẹ́ ẹ máa wò bí ẹ ṣe ń wo yẹn. Kò tán síbẹ̀ o, ó sì ń sọ̀rọ̀ lọ náà ni. Wọ́n ta pàtì èèyàn fún wọn, èèyàn ló lẹ́sìn jù ní ìsinyìí. Àwọn ń para wá ń pakúpa. Bí ìwọ̀n sọ́dọ̀ yín wá ṣe nǹkan lọ́dọ̀ yín, wo tó máa ń tọ́jú lé káàkiri, wo bẹ́ẹ̀ bó máa tọ́jú lé kiri. Sáwọn ilé ìtẹ́ ìwò yìí, téèyàn bá lọ ṣiṣẹ́ bó ṣe wà yẹn, irú òṣì náà ń pa. Wọ́n mọ̀ ẹ́ lọ ṣiṣẹ́ lọ́dọ̀ wọn. O lè jẹ́ kó lọ ṣiṣẹ́ lọ́dọ̀ wọn ni. Mọ bí tó máa tọ́jú lé gbà. Mọ bí tó máa tọ́jú lé gbà, wọ́n lóyàn ní ìsinyìí. Tó o bá tọ́jú lé káàkiri, tó o bá débẹ̀ tán bá ní di pàtì èèyàn, wọ́n pa ẹ́, wọ́n lù ẹ́. Wọ́n pẹ́ wọ́n lù ẹ́ jọ nítorí Elédùmarè. Máa gbààwẹ̀ àtàdúà. Ẹ̀mí ìrù tí kò wá jọ yín lójúmọ́. Point àkìlà àwọn èèyàn ní ìsìn. Ọlọ́run ó dà fún yín. Ẹ gbọ́ ọ̀rọ̀ tó sọ. Ẹ ti tó bí ọmọ ọdún mélòó báyìí? 48. 48. Iṣẹ́ wo gangan lẹ ṣe? Iṣẹ́ babaláwo ṣe. Babaláwo. A ti tó bí oṣù mélòó tẹ́ ti ṣe babaláwo? A ti tó bí 15 years now. Hello? A ti tó 15 years. 15 years. Bọ́lẹ̀ tí kọ́ ṣe babaláwo tẹ́ ẹ̀ ṣe? Owódèdí Ìrókò. Owódèdí Ìrókò. Bẹ́ẹ̀. Kí ló ṣẹlẹ̀, kí ló gbé délé iṣẹ́ ọlọ́pàá? Ìkejì mi pè mí ní ọjọ́ kan. So ìgbà tó wá pé wọ́n sọ pé òun ní ìdòwó. Tó bá dẹ̀ ní ìdòwó bẹ́ẹ̀ máa ń send owó sí níbi tó wà. Ó wá sọ pé òun ní ìdòwó. Mánà owó pọ̀ lọ́wọ́ mi báyìí o. Ó wá ní kò sówó kọ̀ọ̀kan lọ́rùn ara báyìí. Kò wá jújọ́ kẹta ẹ̀ lọ. Ẹnìkan wọn máa ń pè ní Ifákóredé. Ifákóredé yẹn ló wá pè mí. Ifákóredé yẹn ló pè. Ó pè ìkejì mi. Ìgbà tó pè ìkejì mi, ìkejì mi wá wà lẹ́nu ìparọ́. Ìkejì mi wà lẹ́nu iṣẹ́. Ìkejì máa ní Ifákóredé pé òun o, òun ò mọ nǹkan tó pò òun fún o. Bá ní bá lọ bá Fákóredé. Ìgbà tí mo dọ̀dọ̀ Fákóredé, Ifákóredé wá sí àlàyé mi pé kọ́ pé òun nídìí orí. Nígbà àwọn ọ̀rẹ́ nǹkan ló fi lóní ìdí ẹ̀. Mánà nǹkan tó bèrè yìí ayé ti le. Ó bá ní tí bá ní àwọn tó bá mọ̀ bá ní òkè wọ́n máa wọrí pé máa sọ fún ẹnìkan
pé tó bá ti ṣàlàyé fẹ́ nìyẹn kọ́ pé ó máa rí ṣùgbọ́n kó tó gbà yẹn ẹni yẹn tó jẹ́ Kazeem yẹn ní táìmù kan àjọ àgbà táwa lágọ̀ọ́kà Kazeem yẹn máa wá sọ́dọ̀ wa ní àgọ́kà so Kazeem yẹn mo wá bọ̀ láti pàtí mo wá pàdé Kazeem ní òru so ó yàrá fẹ́ ṣe nǹkan tí ò dáa fún mi ní ìgbà tó wá rí mi lọ́nà ẹ̀gbọ́n yín tẹ ní mọ́ mo wá ṣàfún Kazeem lówó Kazeem máa ní wọ́n ní premier level àti máa ní yẹn wá lóun máa wá bí Kazeem ṣe bẹ̀rẹ̀ sí ní wá sọ́dọ̀ mi nìyẹn nígbà tó wá sọ́dọ̀ mi ó máa mọ tí màá ra nǹkan fún mi ó wá díjọ́ kó wá jókòó pẹ̀lú mi àwa jọ ń sọ̀rọ̀ ó bá náà ẹ̀yin ò já ẹ̀yin ò mẹ́nu ẹ̀ ní ẹ̀yin ò mọ kinní kan ní nígbà tó gbóje nǹkan kan ibi tó wá ń sọ ọ̀rọ̀ páàkì èèyàn mo wá ní kíní ẹ ti le gan ẹni tó bá mú wàhálà ni ó ní kò sí kankan ẹ̀gbọ́n màá tó wá sọ̀rọ̀ yẹn ṣá kò ju bí ọ̀sẹ̀ kan lọ bóyá gbé ẹrù èèyàn sínú cargo bag fún mi nìyẹn ó pọ̀ ní wọ́n bá díẹ̀ màá tí mo rí màá tí mi rí ẹ̀rí ẹ̀rù bá mi pé irú kí lélẹ̀ ó ní ẹ̀gbọ́n ẹ máa lò mọ́ fún yín ni mo ìgbà lọ́wọ́ ẹ̀ nìyẹn ìgbà tí mo wá gbà lọ́wọ́ ẹ̀ máa rò pé kí ní ìdẹ́ máa bàjẹ́ mọ́ mi lọ́wọ́ o tó máa sọ fáwọn tàjọ́ ṣẹgbẹ́ àwọn náà wọn máa need so mú ibẹ̀rẹ̀ sí ní ta fún wọn ní díẹ̀díẹ̀ nìyẹn títí mo fi lò yẹn tán so ìgbà tó wá di pé ìkejì mi wà yẹn mo wá fẹ́ ra aṣọ fún ọmọ kan tó wà lọ́dọ̀ mi nírọ̀lẹ́ ọmọ ẹ̀ Samson lórúkọ ẹ̀ báwo ló ṣe jẹ́ sí yín. ọmọ àdúgbò ni aṣọ tí mo fẹ́ rà fún yẹn bí mo já ṣe dé láfẹ́ wá bí mo ṣe rí Bùsáyọ̀ nìyẹn mo dẹ̀ ti tó Bùsáyọ̀ máa tẹ́tíjọ́ wà ní tó ti lọ bí 2 months. ta ló ń jẹ́ Bùsáyọ̀. girlfriend mi ni ló bá ní níbo ló Àdàmú wá ni mo wá ra aṣọ fún Samson ló bá ń ṣe mìnira tòun náà ni mo bá ní òkè kó má wọrí ó wá ní ọ̀dọ̀ mi náà lòun náà dẹ̀ ń lọ mo bá ní kó àti Samson kan máa lọ sí. Bùsáyọ̀ yẹn á tó bí ọmọ ọdún mélòó. ó rà àgbàlagbà ni kì í ṣe ọmọdé. ó ti bí ọmọ ọdún mélòó. ó ti máa lé ní bí a 33. tó ti márì. ó ti márì. tó ti bímọ tẹ́lẹ̀. ó ti bímọ. ọmọ mélòó ló ti bí. mi ì lè sọ pé ọmọ báyìí bóyá mẹ́ta mi. so bí mo ṣáà ṣe mo rí àwọn tí mo fẹ́ rà bí mo ṣe wá sí ọ́fíìsì yẹn ìgbà tí mo wá sí ọ́fíìsì mo jẹ́ àjà síman àjọmú ó tó gbà yẹn nígbà tó lọ sí láti wá yẹn mo wá Kazeem lọ mo wá sọ fún Kazeem pé Kazeem báwo ni mo ti ń wọ ẹ mo ní ìdíkọ báyìí ṣùgbọ́n ṣá mo ti rí báwo la fẹ́ ṣe ló bá ní òkè kóun máa wá bá mi kì í má wọrí bóun máa bá mi pé ṣé kóun máa bọ̀ báyìí ni mo ní kó máa wá báyìí ó wá ní tó bá di alẹ́ nìkan bá go 8 kóun máa wá bó ṣe wá bá mi ní alẹ́ nìyẹn ọmọ yẹn mo ṣàṣẹ la lè jọ jẹun ìgbà tó dẹ̀ jẹun ó sùn. oúnjẹ wo ló jẹ. ó jẹ fùfú. ta ló fún ní fùfú jẹ. èmi náà mo fún ó ṣà jẹun ìgbà tó dẹ̀ di alẹ́ bí Kazeem ṣe mú handkerchief yẹn bóyá fi cover imú ẹ̀ báyìí èmi wà dì lọ́wọ́ mú mo èdè lọ́wọ́ mú bí Kazeem ṣe bóyá gbé ọmọ ẹ̀. òṣìṣẹ́ yẹn àti Kazeem nìkan lè ṣekú pa. ìkejì mi dé ẹsẹ̀ mú. mi ìgbẹ́ sọ̀rọ̀ sókè mi. bẹ́ẹ̀ ni. mi ìgbọ́ ikú bẹ́ẹ̀ ni. ṣé yẹn àti Kazeem nìkan lè pa. bẹ́ẹ̀ ni. ẹ̀ Kazeem nìkan lè ṣekú pa. èmi àti Kazeem àti kejì mi ni. níbo lẹ́yìn dìbò bó ni Kazeem dìbò ní kejì yín dìbò. ẹsẹ̀ ni kejì mi dì mí. èmi dọwọ́ mú. Kazeem kọ́ bó lè yẹn ó dìbò. ó di orí mú àti ó di orí mú báyìí. kí lẹ forúkọ gẹ́fẹ̀ níyẹn lẹ́ẹ̀kan. Bùsáyọ̀. Bùsáyọ̀ ta ló ń jẹ́ dára sí mi. òun dára sí mi kọ́ lórúkọ. ẹ̀yin lẹ pa dára sí mi. èmi ni mò ń pè ní dára. ẹ lẹ́ ń pè ní dára sí mi. mi ò rí rí ìgbà tó mo tẹ̀ pé lórúkọ ẹ̀ wá ní òun fẹ́ dára sí mi. bóyá kíní kan mineral àbí nǹkan kan. ìyá mineral mi. ìyá mineral ló dára sí mi náà. ìyẹn lẹ́yìn fi pè ní dára sí mi. ṣùgbọ́n Bùsáyọ̀ gangan ló ń jẹ́. ok now gẹ́gẹ́ bí a ṣe gbọ́ nínú ìwádìí wọ́n sọ wípé kì í ṣe àkọ́kọ́ yìí tẹ́ máa ṣe ládùúgbò yẹn nìyẹn báwo nìyẹn ṣe jẹ́. ṣe ti gbọ́
ẹ ṣe bó ṣe interview ẹ bó ṣe answer ẹ bẹ̀rù Ọlọ́run bọ̀ tó bá ń sọ̀rọ̀ ẹ mọ̀ sọ pé ẹ̀yin kejì ẹ má wulẹ̀ kí ẹsẹ̀ fáfá wa mọ́ ẹ mọ́ kí ẹsẹ̀ Kùránì fún wa mọ́ ẹ mọ́ kí ẹsẹ̀ wòlíì fún wa mọ́ ẹ yé pa àwọn èèyàn pàkópa